báwo ni o ṣẹ́ wa le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  ṣẹ́ wa ẹ káàbọ̀ sórí ìkànnì tèmi lórí YouTube tí tèmi tórúkọ rẹ̀ ń jẹ́ Accord Mumtaz. Ẹ má yọra ilé tẹ́ bá lè rí ibi ẹ ṣàrà fílẹ̀ bẹ́ẹ̀ kó wá bẹ́ẹ̀ kó má lọ bẹ́ẹ̀. Ẹ má máa wọ pé ìgbà Ọláwuyì tún bẹ̀rẹ̀ rẹ̀ ó ti pẹ́ tá a ti bẹ̀rẹ̀ o látàrí alálùmọ́lẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ ti pẹ́ láti orí Wazobia FM Onitsha láti 93.7 Wazobia FM tó wà nílùú Onitsha ni mo ti máa ń ṣètò ó wà ń bẹ̀ ṣùgbọ́n mo á wò pé gbogbo burú tèmi náà bá bẹ̀rẹ̀ tó wà ń bẹ̀ tèmi náà nínú yàrá mi kí n máa ṣe sí yín kẹ́ ẹ máa wọ̀n kẹ́ ẹ náà máa ṣe kí ni kẹ́ ẹ máa jù sí mi kí n máa wọ̀n ṣé iná mọ̀ pé bá ṣe jọ máa ń ṣe náà nìyẹn lórí ẹ̀rọ rédíò wa àjọ máa ń jù sí ra wa náà ṣùgbọ́n lálẹ́ yìí kí la fẹ́ sọ tí mo fẹ́ sọ lẹ fẹ́ gbọ́ tí mẹ́ni tí ń bá yín sọ̀rọ̀ mo lè mi la ló ń lé ọmọ àṣà ni wọ́n nílò ọ̀rẹ́ Àfọ̀njá ẹnu dùn bí àwọn míì á ní ẹnu dùn ó dùn ju yọ lọ bẹ́ẹ̀ ni àfẹnurò fọ́ làwọn aráàlú ọjà ọmọdé ta lèmi ò ìyá mi náà sì ń pè ní ìyá pupa tá a fẹ́ sọ lálẹ́ yóò pọ̀ jù torí tá a fẹ́ sọ jù ọ̀rọ̀ nípa oúnjẹ ilẹ̀ Yorùbá lọ ẹlẹ́mìí mọ̀ pé oúnjẹ wá jẹ́ nǹkan tuntun ni kò jẹ́ kó jẹ́ kàyéfì àmọ́ àwọn ẹlòmíì ò mọ̀ ẹ́pa láwọn oúnjẹ oríṣiríṣi nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àlóúnjẹ òkèlè àníkànpanu aláwọn ọbẹ̀ lóríṣiríṣi tẹ́gbẹ́tẹ́ bá jẹ ìfún yín ẹ̀dọ̀ yín òróǹro yín gbogbo yóò mọ̀ ṣàdúrà fún yín ni àmì ẹlòmíì ò mọ̀ ìrẹsì láàárọ̀ búrẹ́dì lọ́sàn-án iṣu lálẹ́ ìrẹsì láàárọ̀ ó fi táàṣì para rẹ̀ aláwọn oúnjẹ oríṣiríṣi ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́ náà kí n jẹ oúnjẹ mo ní oúnjẹ ní ọba ara oúnjẹ ni tó fún mi ní okun àti agbára tẹ bá rẹni tó ṣiṣẹ́ tó rẹ̀ tí ò lè ṣe kankan mọ́ ẹ̀yẹn gbé oúnjẹ fún tó bá jẹ oúnjẹ láàrin ìṣẹ́jú méjì egun ló lè padà níbí ìnàkí yóò máa ṣiṣẹ́ níbi àwọ̀rò èèyàn tó bá ń báyàn ṣọ̀rẹ́ tẹrítà ni wọ́n dán mọ́rán oúnjẹ náà gbẹ́yìn bẹ́ẹ̀ àwọn tẹ bá sì tán bára wọn jà láàárọ̀ ọ̀sán alẹ́ oúnjẹ ti ṣe jàǹbá ń bẹ̀ ni torí oúnjẹ gan fúnra rẹ̀ ọba ni ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tẹ bá wò dáadáa àwọn ọmọ ìgbàlódé ò mọ̀ ẹ́pa láwọn oúnjẹ lóríṣiríṣi àárọ̀ indomie spaghetti ìrẹsì kò tún wá jẹ́ káwọn tó járó òkèèrè tó wà nílùú wa gan mọ́ ẹ pé aláwọn oúnjẹ oríṣiríṣi nílẹ̀ Yorùbá alóúnjẹ tí wọ́n bá fi kọ́ wọn tí wọ́n bá sì mọ̀ mọ̀ ẹ pé a ní oúnjẹ ní oríṣiríṣi àgàgà àwọn tó ń gbé nílùú Èkó wọn ò jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ pa alóúnjẹ oríṣiríṣi nílẹ̀ Yorùbá torí láàárọ̀ nílùú Èkó búrẹ́dì àtẹ̀wà ni àwọn ẹlòmíì àjẹrẹsì àwọn ẹlòmíì àtẹ̀tẹ̀ máa kánjú mọ̀ mi ìfẹ́ púpẹ́ o kó má tètè ní wàá sáré ṣe ń lómi àwọn tó wá jára jùjú tó ń gbé lòun máa mọ̀ ẹ pa lóúnjẹ torí àwọn bàbá wa bọ̀ wọ́n sọ wípé kí àgbàdo tó dé ilé ayé kíní kan ni ẹdìyẹ ń jẹ àwọn míì ní adìyẹ bẹ́ẹ̀ ni kíní kan ló ń jẹ ṣùgbọ́n àwọn tá a jọ wà nínú ìlú wọn ò mọ̀ nítorí pé ìgbàlódé gbogbo ẹ̀ pàápàá kò sáyè mọ́ ọkọ ò ráyè ìyàwó ò ráyè sáré kó gbẹ sórí náà pàápàá pín wọ́n ti sá lọ káì ó máa ń jẹ tó máa ń bà mí nínú jẹ́ ṣùgbọ́n lálẹ́ yìí ń ṣàlàyé àwọn oúnjẹ tí a ní lẹ́sẹẹsẹ fún wa tó jẹ́ àwọn oúnjẹ tilẹ̀ Yorùbá àti àwọn ọbẹ̀ ilẹ̀ Yorùbá àtàwọn nǹkan ìpanu nílẹ̀ Yorùbá ṣáájú kó tó di pé wàá mọ̀ wá ka àwọn oúnjẹ tá a ní tó jẹ́ oúnjẹ òkèlè àti ọbẹ̀ àti nǹkan ìpanu tó jẹ́ tilẹ̀ Yorùbá fún wa ẹja dókè lọ́ọ̀nà tàbá wa dé kàmọ́lé tó lọ. padà sórí YouTube channel mi tí àkórúkọ rẹ̀ ní Accord Mumtaz orúkọ tèmi ò dẹ̀ yí padà ló ń lé ọmọ àṣà ní lórúkọ títí mi fúnra ara tèmi a sọ̀rọ̀ nípa àwọn oúnjẹ tá a ní nílẹ̀ Yorùbá àwọn oúnjẹ tá a ní nílẹ̀ Káàárọ̀ Oòjíire yàtọ̀ sí ìrẹsì ẹ̀wà indomie tẹ̀ máa ń jẹ tẹ́ ń fún yín jẹ̀díjẹ̀dí àkọ́kọ́ náà ẹja ka àwọn òkèlè tí a ní òkèlè ó dà gẹ́gẹ́ bí orúkọ àpapọ̀ fún gbogbo oúnjẹ tá à ń fọwọ́ kù àmọ́ àwọn oúnjẹ wo la ní nílẹ̀ Yorùbá a ní oúnjẹ tá ń pè ní àmàlà àwọn míì máa ń pè ní ọkà a ní iyán ọba àwọn oúnjẹ nu ẹ̀bà a ní oúnjẹ tó ń pè ní sàpàlà ìkọ́kọrẹ́ ẹ̀bìrìpó èkuru èèbó àsáró ọ̀fadà ẹ̀wà àgànyìnkọ́ mọ́ínmọ́ín púpúrú fùfú ó yàtọ̀ síra wọn o a ní nǹkan tó ń pè ní ẹ̀wà àdàlú a tún ní oúnjẹ kan tó ń pè ní òfúlójú ẹ̀wà àti dòdò ńkọ́ iṣu sísun yíyan dídín ẹ̀kọ́ àbàrí àtúnjẹ kan tán pè ní dùndú àtúní iyán lámbò a ní iyán ẹ̀gìdì a ní ẹ̀bìrìpó a ní lóríṣiríṣi èyí téèyàn bá mọ̀ ní kó béèrè lọ́dọ̀ èyí tí mo kà yóò tún tó nínú àwọn oúnjẹ tá a ní ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire àwọn ọbẹ̀ tá a wá ní kọ́ káàsà wọ́n pọ̀ lọ ṣáláàlú níbi omi òkun yàtọ̀ sí ewédú ẹ̀fọ́ láò torí mẹ́tẹ̀ẹ̀ta yìí gbajúmọ̀ dáadáa ní ilẹ̀ Yorùbá
bẹ́ẹ̀ sì ló gbajúmọ̀ dáadáa ní àwọn ìlú mìíràn tó súnmọ́ ilẹ̀ káàrọ̀ oòjíire. A ní ọbẹ̀ tá ń pè ní alásèpọ̀, gbogbo ẹ̀ lágbàdà mọ́ kọ́ra wa àmì ẹ̀ṣá àmọ́ kọ́ kalẹ̀ náà. A ní ọbẹ̀ tí wọ́n ń pè ní gbẹ̀gìrì, lúlú, ẹ̀fọ́ àtẹ̀gúsí ńkọ́, ẹ̀fọ́ rírò, ṣé mo bẹ̀ tá ń pè ní ìlàsà, ṣé mo bẹ̀ tá ń pè ní arówó jẹja, ẹ̀ mọ́ ẹ wá lé mo bẹ̀rẹ̀ Yorùbá, amúnútutù, efinrin, ebòlò, elégédé ńkọ́, àwọn ọbẹ̀ tó pọ̀. Àwọn ẹ̀fọ́ kan tún wà ní ilẹ̀ káàrọ̀ oòjíire bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ yánrin, ẹ̀fọ́ ṣọkọ. Èyí téèyàn bá mọ̀ nínú rẹ̀ náà ni ó sọ. Alálọ́bẹ̀ lóríṣiríṣi. Irú àwọn ọbẹ̀ tí mo kà kalẹ̀ yìí ẹ̀yin ṣe kan fún baálé yín tí ò bá ní nífẹ̀ẹ́ yín yàtọ̀, àbí ìwọ gan sọ fún ìyàwó rẹ pé ǹjẹ́ o ti gbọ́ bẹ̀ yìí kẹ̀ wá wo bó ṣe ń ṣe é, kẹ̀ wá ṣe kẹ̀kẹ́. Táwọn ọmọ yín ò bá ní sọ pé bá mi Ọlọ́run mọ̀ bá ń ṣàánú yín, àmọ́ àárọ̀ ìlà, ọ̀sán ìlà, alẹ́ ìlà, ọmọ ìlà nìyí ni. A ní ẹ sọ ọbẹ̀ fáwọn ọmọ kan jẹun re, ẹ̀rí báwo mi ṣe ń dán oúnjẹ ilẹ̀ Yorùbá nìyí. Láàárọ̀ tó bá wù mí mo lè jẹ bẹ̀rẹ̀ ewédú, ọ̀sán mo lè ní kí n jẹ lásà, tó bá dalẹ̀ kí n fẹ́ ẹ̀gúsí sí, ìjọ tó bá sì mí nù lè jẹ ẹ̀fọ́ amúnútutù, èyí tó bá wù mí nù gbogbo ẹ̀ mo lè jẹ. Àwọn nǹkan tá a wá ní tó jẹ́ nǹkan ìpanu ilẹ̀ Yorùbá wa ń kọ́, àwọn náà pọ̀ lóríṣiríṣi. A ní nǹkan tó ń pè ní dòdò ìkirè, a ní mọ́sà, a ní àkàrà. Nínú àwọn nǹkan ìpanu ni, torí àwọn eléyìí kì í ṣe oúnjẹ àjẹyó o, àwọn ẹlòmíì lè fi ṣe oúnjẹ àjẹyó, ṣùgbọ́n ní dáadáa oúnjẹ tá a máa fi ń panu. A ní tí wọ́n ń pè ní dẹ̀lẹ̀, a ní tí wọ́n ń pè ní ọ̀jọ̀jọ̀. Ọ̀jọ̀jọ̀ yàtọ̀ sí àkàrà o, wọ́n ń dín méjèèjì náà ni. A ní tí wọ́n ń pè ní fèrègédé, a ní tí wọ́n ń pè ní ẹ̀kọ yangan. Nínú nǹkan tá a lè fi panu ni, àwọn ẹlòmíì máa ń mú wọn fi sóúnjẹ, a máa kàn lè fi panu kákan pé àsádára fi rónú náà, torí ẹlòmíì ò ní fi sí oúnjẹ àjẹyó. A ní nǹkan tá ń pè ní bọ́ọ̀lì, a ní ẹ̀pà, elékúté, gbogbo àwọn ọmọ tán lọ iléèwé ní iléèwé john wọn máa tán pè ní elékúté dáadáa. Ṣókí báyìí náà ni ọbẹ̀ oge. Ibi tá a rí mọ lẹ́ni ni nínú àwọn oúnjẹ tí a ní ní ilẹ̀ Yorùbá. Níjọ́ mẹ́jọ tá tún mọ̀ pàdé, a mọ̀ sọ̀rọ̀ nípa ọ̀kan nínú àwọn oúnjẹ yìí, bí wọ́n ṣe ń sè, a wá sè, a jẹ bí náà láti jẹ. Ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ ẹ lè darapọ̀ mọ́ mi lórí YouTube mi, kájọ ṣe kájọ jẹ. Ẹ má gbàgbé o, kẹ́ má ṣe kíni, kẹ́ má ṣe subscribe síbi bẹ̀, kẹ́ sì bá mi share rẹ̀. Alóhùnlé Ọmọ Hasan lórúkọ tèmi. Ẹ ṣé o, ó dàbọ̀.